Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé update lọ́lọ́kọ̀ òjọ̀kan náà ni a máa ń fún yín. Update eléyìí tí a tún mú wá, ọ̀rọ̀ tó ń jà rìnrìn tó ń lọ nípa olóyè Sunday Igboho, òun ni a mú wá fẹ́yìn fáǹsì wa. A rí i pé olóyè Sunday Igboho ti jáde síta lẹ́nu ìgbà tí wọ́n dé yìí. Wọ́n ti ṣe a lot of activities, wọ́n ti ṣe àwọn ìgbìyànjú àti àwọn akitiyan lórí bí àwọn Fúlàní, àwọn bandits, bí wọ́n ṣe ń jiyàn gbé lọ́tùn lósì ní ìpínlẹ̀ Yorùbá ní Ogun South West. So a rí i pé àwọn kan wọ́n tún jáde síta, wọ́n ń try láti condemn gbogbo àwọn activities tí olóyè Sunday Igboho tí ó ń ṣe. A dẹ̀ rí i pé àwọn èèyàn náà wọ́n dẹ̀ tún sọ̀rọ̀ wípé àwọn OPC kí ni àǹfààní wọn láti yọ ọdún yìí. Sunday Igboho ti dá ìlú ẹkùn sílẹ̀. A dẹ̀ rí i pé àwọn OPC náà ń jáde síta, wọ́n ń fọ èsì, wọ́n ń sọ̀rọ̀ wípé olóyè Sunday Igboho wípé ọmọ ojo ni, pé ọ̀lẹ ni, pé àwọn ìwà burúkú tó ti wù sẹ́yìn, pé fọ́nbù rẹ̀ ti pọ̀ jù, ó ní ìgbéraga. So gbogbo ẹ̀ update yẹn la ní ká mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Kọ́lọ́hun ṣàánú àwọn ọmọ Yorùbá. Àìní ìfọwọ́sowọ́pọ̀ náà ló bá ìran Yorùbá débi tí adélé ni. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ká dẹ̀ gbọ́ bí olóyè Sunday Igboho bí wọ́n ṣe ṣàlàyé ipa tí kábíyèsí Olúbàdàn kó nígbà tí wọ́n wà ní Benin Republic kó tó di pé wọ́n bá wọn bẹ̀bẹ̀ lọ́dọ̀ federal government tán fi jáde síta. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yìí, ká gbọ́ update yìí lẹ́kùnrẹ́rẹ́. So ẹ máa fọkàn bá wa lọ. Ẹ ṣé gan ni ẹ̀yin viewers wa. Bàbá ìwọ̀n pé mo sí ẹ̀sán Sunday lẹ́sàn. Wọ́n bàbá rẹ̀ ní láwọn ìṣòro. Ó sì wà á bẹ̀ mí. Ó ti ẹ̀ ó yí ìlú ọ̀gá. Wọ́n ti pẹ́ náà. Yàtọ̀ sí ìyá bẹ́ẹ̀ ti gbọ́ ọmọ bàbá àti wọ́n dé wọ́n bá gba ìrọ̀bálẹ̀ bàbá àdó ní ọ̀dẹ̀ ní ilé wọ́n bá gbà ìrọ̀bálẹ̀ tó ṣe wáyé gbogbo tó bá máa bẹ́ẹ̀ fún èèyàn ìyá sọ́lẹ̀ fún. Ayọ̀ ló ń sọ bàbá. Alága ọlọ́fà kúlé òjò. Àtẹ́tò tẹ́. Bẹ́ẹ̀ ni. Adéwọ́ ti jẹ̀mọ́ sí mẹ́ fúládọ́jà rẹ̀. Sógun tó kọlu tí sógun ládọ́jà ní tí òun. Ẹ̀tọ́ tó máa lẹ̀ kí yóò di ọba. Sógun ẹ̀fẹ́ dá. Bí bàbá mi ò Olúbàdàn. Bí bàbá Tinubu ṣe débẹ̀ náà yóò lọ gbà mí lẹ̀. Orí èèyàn rẹ̀ ni. Níjọ́ tí wọ́n ti mú mi lẹ́nu tó tọ́nu bàbá mi ní bọ́kẹ̀rẹ́ balẹ̀. Ìmọ̀ ọ̀ràn kan sí ẹ̀kọ́ mọ́ fọ́ lówó oúnjẹ. Èmi ò ní bàbá rẹ̀ ládọ́jà. Ó sì sinmi gẹ́gẹ́ bí ọmọ. Abbas tí ń wà wọ́n ní bàbá mọ́ ọ̀rán kọ́ fún mi lówó nù. Wọ́n wá ní ìpamọ́lọ̀ wa. Torí pé tí wọ́n bá gbé wá sí Nàìjíríà. Bọ́yọ̀ ó ní èmi wá ti bá gbogbo àwọn àgbààgbà Yorùbá sọ tọ́nà fọ̀rùn kẹ́ bàbá wa bàbá tó wà lẹ́kùn yìí bàbá mi olórí Afẹ́nifẹ́re bàbá mi ládọjà ní òtún bá ọkùnrin ẹ̀ láì bàbá wọlé sàkọ́kọ́ lọ nígbà pírẹsidẹ́ǹtì Bẹ̀nẹ̀ tó mọ̀ gbé ọlẹ̀ sì fẹ́ máa ń kó tọdún gbogbo àwọn alágbára rẹ̀ tó ti lọ dá ẹ̀rẹ́ balẹ̀ bàbá sì sọ fún sọ́nà tí Ọlọ́run bá ṣe ní Bọ́lá bá pírẹsidẹ́ǹtì nígbà ọlẹ́ sọ. Ṣé mo fẹ́ kọ sàdé ògbẹ́ tó bá lọ́lú àti bàbá mi ò sàdé ògbẹ́ tí mo bá lọ́lú àti tí Ọlọ́run bá ṣe pírẹsidẹ́ǹtì lẹ́yìn tó mọ̀ wọ́n sì ṣe. Ó ṣe ṣe nígbà tó wá ṣe ní bàbá mi lóyún ẹ̀rọ wá ní bàbá tí mo fẹ́ lẹ́yìn o. Bẹ́ẹ̀ ló kẹrin rèé ilé ṣùgbọ́n náà ìbá dé bẹ́ẹ̀ ní Sunday òun àwọn ọmọ tó kò lẹ́gbẹ̀ẹ́ ìgbésẹ̀ èmi tí wọ́n á múlẹ̀kẹ̀ olóyè ìyàwó rẹ̀ ìyàwó lé ìyá rẹ̀ wọ́n kó lẹ́kẹ̀ olè tó bọ́ sí lọ́rùn lọ́wọ́ wọ́n á pẹ̀lú lọ́jọ́ Jímọ̀
ọjọ́ Jímọ̀ tó sọ yìí ìjọ àánú ọdún oní lọ́dún lọ́rùn ní nǹkan bí aago náà kọjá ìṣẹ́jú mẹ́fà gẹ́rẹ́ nù ọ́ àbọ̀ ni wọ́n fi Sunday mọ́ kárísà kájọ́ bá nígbà nínú ọwà nínú ọwà lẹ́yìn òdì náà ó ní díẹ̀ wà lọ́dọ̀ pẹ́sìkẹ́ gbogbo tí mo bá tí ọba ṣe é ní oṣù rẹ̀ ní ti ṣe ọgbà ẹgbẹ́ wọn dá ọdún bàbá rẹ̀ rà síbi lábẹ́ ìjàmbá náà mọ́bọ̀ ní ìmọ̀ bọ̀ pé ìgbà èmi yóò sì dẹ́wọ̀n ní ìtura ṣe wò ní ọdún ìlú ìpínlẹ̀ sí ní ìjọba sí ọtí ọba ìlera ẹ̀rẹ̀ ń bàdé tí mi ò rí ìsìn president kì í mẹ́bẹ̀ Yorùbá ni bàbá rẹ̀ sí mo sì ti lọ ọdọ ọdọ balẹ̀ bá ẹ sì ti ní òun fi Ọlọ́run lẹ̀ kò sí ẹni kẹkẹ ọjọ́ ọmọ ọdún ọgbọ́n tó bá ṣẹlẹ̀ sọ pé mi bàbá rẹ̀ múná wọn ọgbọ́n òun ìbẹ̀rẹ̀ sí ilé fọlọ́ pé yóò ti rí ilé rẹ̀ wọ́n ti lọ sílé wọn ó sì gbé wọn lè kájẹ́ kí n rí ojú mi padà wá ní lókè nílẹ̀ wá ní àìkúrẹ́ ìbánújẹ́ wá lọ́la bàbá mi ojú àwọn olùbọ̀ ìbọn ẹ̀rọ bá dọ̀ ọ̀tún bí bàbá ìṣẹ́ òní ọ̀sán pé ṣùgbọ́n tí ìyẹn ìgbẹ́ náà ṣùgbọ́n wíwá náà ń wáyé wọn fọ̀ ní tí ẹ̀ mọ́ wọlé ọmọ jáde ẹ̀yìn wá ní sàkóso ìjọba ìlú ọ̀hún ẹ̀ wọ́n wá ń pe bàbá mi dojúmọ́ kábíyèsí Olúbàdàn bàbá mi. Sunday Igboho ìgbà náà ló wá ìgbà wo ló di alágbára ìgbà wo ló dá lágbára òun sọ fún gbogbo àwọn máa ń sọ lórí social media ìwọ nìkan ló jagun Mọdákẹ́kẹ́ òun pè bọn lókè èmi náà ò kéré náà Mọdákẹ́kẹ́ lèmi tí mò ń sọ̀rọ̀ yìí àwọn ò kéré Mọdákẹ́kẹ́ ìgbógun Mọdákẹ́kẹ́ yẹn gan ọmọ ọdún mélòó ni ẹ́ nígbà yẹn tó ń sọ pé òun pè bọn lókè àwọn bàbá wa tó wà ní Alágbàgún ẹni tó bá jọ ọmọ Mọdákẹ́kẹ́ Alágbàgún street ló ń pè ní Alágbàgún àwọn bàbá wa ló ní orúkọ ọba yẹn ló ń jẹ́ Alágbàgún àwọn bàbá yẹn gan wọn ò pè bọn lókè wọn ò pè ìbọn ní òkè níbo ni wọ́n ti rágbára tiẹ̀ tó sọ pé òun pè ìbọn ní òkè àwọn ẹ̀gbọ́n tiwa tó wà lókè Ẹ̀sọ́ ẹni tó bá jẹ́ Mọdákẹ́kẹ́ ẹ lọ sóde òkè Ẹ̀sọ́ làjà àwọn ẹ̀gbọ́n tiwa ni nígbà ayé wọn àwọn tán jagun Mọdákẹ́kẹ́ nìyẹn wọn ò pè bọn lókè àwọn ẹ̀gbọ́n tiwa agbékú ẹni tó bá jẹ́ Mọdákẹ́kẹ́ agbékú wọn ò pè bọn lókè ìwọ ọmọ àtọ̀rìn wá ń sọ pé òun pè bọn lókè ìwọ ló jagun Mọdákẹ́kẹ́ níbo ni wọ́n ti rágbára tiẹ̀ níbo ló ti róògùn tó ń lò tó sọ pé òun pè bọn lókè béèrè lọ́wọ́ ẹ pé kí nìkan tó lé ẹ kúrò ní Mọdákẹ́kẹ́ kí nìkan tó gbé ẹ kúrò ní Mọdákẹ́kẹ́ só dédé kúrò ní Mọdákẹ́kẹ́ ní sẹ́bọ̀ ọ̀kadà ló ń gùn ní Mọdákẹ́kẹ́ kí nìkan tó ń ṣe ní Mọdákẹ́kẹ́ tó gbé ẹ kúrò ní Mọdákẹ́kẹ́ ṣèlú gbàdúrà pé wọ́n ń bá òkú èèyàn lẹ́gbẹ̀ẹ́ títì wọn ò ní rórí ń bẹ̀ mọ́ ẹ ti gé orí ẹ ti lọ tà nǹkan tó gbé ẹ kúrò nínú Mọdákẹ́kẹ́ nìyẹn Sunday Igboho ò nágbára ọ̀pọ̀ àwọn dìndìnrín àwọn sùfáyò ọ̀rọ̀ social media ọ̀rọ̀ orí social media náà wọ́n máa tẹ̀lé ó yẹ ká béèrè lọ́wọ́ ẹ pé ibo ló ti jagun rí tó bá dáa hàn bọn lókè ibo ló ti hàn bọn lókè ibo ló ti ń pè bọn àwọn tó bá ń lọ lórí afẹ́fẹ́ wàá máa pè bọn Sunday Igboho ìgbà tó sọ pé òun pè bọn lókè nígbà tí wọ́n á ka ẹ mọ́lé kí ló tó pè ìbọn tó gbọ́ orí sílì tó bẹ́ẹ̀lẹ̀ tó gbàbẹ̀ lọ sí Benin Republic kí ló tó pè ìbọn ó kàn sẹ́mi àwọn èèyàn ló fò ó dùn mí gan fún àwọn tán pa nínú ilé ẹ̀ ó kàn sẹ́mi wọn ló fò àwọn dèdèrìn àwọn òpònú àwọn dèdèrìn àwọn tí ò mọ kankan àwọn yẹn ló ń tẹ̀lé ẹ̀ tó ẹ pé àwọn yẹn mọ̀ ẹ ni wọn ò ní tẹ̀lé ẹ̀ nínú gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ ní ìsìn ọmọ Mọdákẹ́kẹ́ mélòó ló wà nínú wọn torí gbogbo wọn ti mọ̀ pé lẹ́nu ní ẹ́ Mọdákẹ́kẹ́ lèmi tí mo sọ̀rọ̀ ẹ̀ torí mi ò rí pé o wà nínú náà 1 to 30 àwọn tó jagun Mọdákẹ́kẹ́ ò sí nínú wọn bí mo ṣe kéré mi ò lè sá fún ẹ Sunday tíjà bá jọ pawápọ̀ mi ò lè sá lọ kó sọ̀rọ̀ ẹ ò ń tanu ẹnu social media àwọn dìndín àwọn sòfáyò àwọn yẹn náà ń tẹ̀lé ẹnu Sunday
ẹ̀yin dèdèrìn ẹ̀yin òpònú ó yẹ kẹ́ ti mọ̀ pé irọ́ ni Sunday ń pa. Sunday tó lóun fẹ́ gba Yorùbá lẹ̀, Sunday tó wọ inú igbó, ó wọnú igbó, ìwọ warrior killer ẹ wọnú igbó. Àwọn Fúlàní àwọn ọmọ 19 years náà yẹn cartridge lásán náà yìn fún yín o. tẹnibọdì kó tápìn lọ rẹpẹtẹ. Àwọn OPC ọmọ tó bá wọ OPC lónìí ní Mọdákẹ́kẹ́, tó bá wọ OPC lónìí ní Mọdákẹ́kẹ́, wọn ò gbọ́dọ̀ yín cartridge fún kí cartridge mu. Wọn ò tí yìn so fún yín o, cartridge náà yìn fún yín o. Èmi tí mo wá nídìílé ọdẹ gan, tí mo wá nídìílé ọdẹ bí mo ṣe dúró mi ò gbọ́dọ̀ yín cartridge fún mi kí n sọ wípé bóyá wọ́n yìnbọn fún mi. Sunday àwọn Sùfáyò tó ń tẹ̀lé wọn ò tí mọ̀ pé ẹlẹ́nu ni ẹ o. Ìjọ tán bá mọ̀ pé ẹlẹ́nu ni ẹ, ìjọ ẹnu ó yẹ kán tẹ̀ ti mọ̀ báyìí nǹkan tó ṣẹlẹ̀ sí nínú igbó tẹ̀ wọlé, ó yẹ kán ti mọ̀ pé rọ́nù ń pa fáwọn ìwọ tó ń pè bọ́n tó wá ń lọ sórí afẹ́fẹ́ wàá sọ pé tó máa ń lọ nínú afẹ́fẹ́ wàá máa pè bọ́n wàá máa yẹ bọ́lọ̀ kàkàkàkàkà kí ló tó rí bọ́n pè. Wọ́n wá yẹ cartridge àwọn ọmọ 19 years lásán wọ́n yẹ cartridge fún yín, ìbọn dẹ̀ mú yín ẹ̀ẹ́dẹ̀ ráwọn ọmọ yẹn mú. Ó ṣe mí láàánú gan o, ó ṣe mí láàánú fún yín o, ẹlẹ́nu ní ẹ Sunday o. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ má tanra yín o, ẹ má gbọ́kànlé ẹni tí ò yẹ kí ẹ gbọ́kànlé o. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fẹ̀mí àwọn èèyàn wa, ẹ má jẹ́ ká fẹ̀mí wọn wéwu o. Sunday kò ságbára kankan lọ́wọ́ ẹ̀, kò lágbára tó lè sà fún ilẹ̀ Yorùbá o. Lovers all over the world, ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. A rí i pé àwọn ọmọ ẹgbẹ́ OPC jáde, wọ́n sọ̀rọ̀, wọ́n condemn gbogbo àwọn ìwà tí olóyè Sunday Igboho wù pé kò kí n ṣe ìwà dáadáa, something àdàgbò náà lẹ́yìn náà ti gbọ́ yẹn. Kí ni opinion tẹ̀yin nípa nǹkan tí àwọn ènìyàn yìí tí wọ́n sọ nípa olóyè Sunday Igboho? Ẹ jẹ́ ká mọ̀ lọ́dọ̀ comment section. A dẹ̀ rí i pé àwọn Yorùbá máa ń pòwe wípé ìka tó bá ń fúnyàn ní oúnjẹ kéèyàn má gé jẹ, ẹni tó bá ṣoore fúnni lónìí kéèyàn má gbàgbé ẹ̀ láti dúpẹ́. Ẹ rí i pé olóyè Sunday Igboho wọ́n dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Olúbàdàn wípé wọ́n dúró fáwọn kọ́lọ́hun ṣàánú wa. So gbogbo update yẹn náà ni a ti mú wá fún yín yìí. Kí ni view tẹ̀yin, kí ni opinion tẹ̀yin nípa gbogbo àwọn nǹkan tí ẹ wò, gbogbo àwọn update tá a mú wá fún yín yìí? So ẹ jẹ́ ká mọ̀ lọ́dọ̀ comment section. So ẹ tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa subscribe, ẹ tàn notification bell yín so that anytime tá a bá ti drop new video ẹ máa lè rí notification. So I appreciate the support yín so far. We love you all. Thanks for watching.